Awọ ọ̀gálà lẹ̀ ń wò ó. Awọ ọ̀gálà tá a máa ń lò fún ìmọ̀lẹ̀ àwọn àgbàlagbà. Mo gbédi fẹ́yìn àgbàlagbà o. Ẹjọ́ ọmọ ojú mi ṣe o. Awọ ọ̀gálà lẹ̀ ń wò yìí. Tẹ́ ẹ bá rí ẹ rí pé awọ ọ̀gálà yìí fresh. Ẹ rí pé fresh wọ́n ṣẹ̀ṣẹ̀ pa nítorí wípé èyí tá a lò yìí ṣe èyí tó gbọdọ̀ pẹ́ lé púpọ̀. Ṣùgbọ́n èyí tí wọ́n ṣẹ̀ pa tí ò tí ì pẹ́ jù. Tẹ́ ẹ bá rí ẹ rí wípé ọwọ́ tuntun wà lára ẹ̀. Pé wọ́n pa gan kò tí ì gbọdọ̀ jọ̀sẹ̀ kan lọ báyìí. Torí pé èyí tá a máa ń lò kì í ṣawọ ọ̀gálà tó ti pẹ́ lé. Bàbá lè tó ti pẹ́ lé náà yóò ṣiṣẹ́ o. Ṣùgbọ́n èyí tó dáa jù lé èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa tí ò tí ì pẹ́ jù òun lẹ̀ ń wò yìí. Ìmọ̀lẹ̀ àwọn àgbàlagbà là á máa fi ń ṣe. Ara àwọn iṣẹ́ téèyàn máa ń lò tí wọn ò fi ní máa díyàn lọ́wọ́ nù. Wọ́n máa sọ fún ẹ pé kó dira kó múra. Wọ́n sọ fún ẹ pé kó má sùn ní o. Ẹni tí ó bá lo iṣẹ́ àwọn àgbàlagbà ń tan rẹ̀ ni. Àwọn àgbàlagbà lè jẹ́ ó ṣòwò kó má jèrè. Àwọn àgbàlagbà sì lè jẹ́ ó ṣòwò tí wọ́n tún jẹ́ ó jèrè. Wọ́n lè má jẹ́ ó kówó délé. Àwọn àgbàlagbà lè jẹ́ ó ṣòwò kó jèrè kó kówó délé. Kó má rí tí ó fowó ọ̀hún ṣe. Àwọn àgbàlagbà lè jẹ́ ó ṣòwò kó jèrè kó mówó délé kó fowó ọ̀hún ṣe dáadáa. Àwọn àgbàlagbà wa tún lè má jẹ́ kó fi ẹ̀mí lo ohun tó ṣiṣẹ́ fún. Ìdí ni mo fi ṣe bá àwọn àgbàlagbà ṣáájú. Wọ́n lè jẹ́ kí èèyàn ṣiṣòwò kó jèrè kó mówó délé kó fi ṣe rere. Wọ́n lè má tún jọ́ rẹ́mi lò. Ìdí nu tó fi jẹ́ pé èèyàn ò gbọdọ̀ sùn. Èèyàn ò gbọdọ̀ dúró. Ní gbogbo ìgbà nìyẹn gbọdọ̀ máa fi tàwọn àgbàlagbà ṣe. Òun ni ó fi lè kú ó fi máa ké bí eku. Ẹyẹ ó máa ké bí ẹyẹ lọ́mọ èèyàn ó fi máa fọhùn bí ọmọ èèyàn. Bàbá ń sọ pé wọ́n dúró mọ́ ló múra sí àwọn àgbàlagbà. Ara àwọn iṣẹ́ tó lónìí. Tó bá wà nínú ìdààmú ayé. Tí wọ́n ti ṣògùn tán lóògùn ọ̀jẹ́ fún ọ. Ara àwọn iṣẹ́ tó lò tí ó mọ̀ kúrò nínú ìdààmú ayé nì. Ìwọ ti sáré. Gbogbo bó ṣe ń sáré náà ń gba wájú mọ́ ọ lọ́wọ́. Ara àwọn iṣẹ́ tó lónìí tó fi gba wájú rẹ padà. Gbogbo ẹ̀jẹ̀ wa ti dàrú. O ti sáré sọ́tún, o ti sáré sósì. Síbẹ̀síbẹ̀ orí ikọ̀ náà ni. Gbogbo ilé wòlíì ló ti dé ọ̀rọ̀ náà báyọ. O ti délé aláàfáà ọ̀rọ̀ náà báyọ. Kọ́dọ̀ ti délé olóògùn olóró onífá ọ̀rọ̀ náà báyọ. Ara àwọn iṣẹ́ tèmi jogún lọ bàbá mi Edward rèé. Téèyàn fi ń yọ̀yàn kúrò nínú ọ̀fìn ayé. Tá a bá ní ọ dira kó múra. Ara àwọn nǹkan tèmi jogún tó pọ̀ ní kọ́nà máa fọ̀rọ̀ kẹ́ bàbá mi. Kò ní lówó àwọn iṣẹ́ báyìí kó mọ́ kúrò nínú ọ̀fìn inú ìdààmú ayé. Ara tá a fi ń sọ ni pé kó múra kó dira. Nítorí wípé ọ̀la dé tán. Béèyàn bá dẹ̀ múra kalẹ̀ fọ́la ẹ̀ kò ní rí nǹkan ṣe. Yọ́ mọ lu ni kò ní dún. Yọ́ mọ tá ni kò ní jó. Téèyàn bá ti fi tàwọn àgbàlagbà ṣe. Ṣùgbọ́n tó bá ti fi tàwọn àgbàlagbà ṣe. Ó rí pé bàbá ti ń lu yọ́ mọ dún bàbá ti ń ta yọ́ mọ jó. Ọmọ rí nǹkan ṣe ọmọ rí nǹkan kójọ ọmọ rí nǹkan fi ṣe nǹkan pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú. Bẹ́ẹ̀ ni ara àwọn iṣẹ́ téèyàn máa ń lóore. Kí lá lọ wá. Tó bá ti wá awọ ìgalà báyìí tán. A wà á gé sí mú. A là sí méjì dọ́gbadọ́gba báyìí. Ẹ rí i pé Ọlọ́run ti fà àlà sí láàrin ó ti dá méjì dọ́gbadọ́gba. A là sí láàrin kalẹ̀ báyìí. A wà á gé ẹ̀gbẹ́ kìíní. A gé sí mẹ́jọ. Ẹ̀gbẹ́ kejì. A gé sí mẹ́jọ. A jẹ́ 16. So wá rí bó ṣe wá mú ní. Tapá ọ̀tún rẹ. Òun ló kó sísàlẹ̀. Ọkọ̀ ti gé sí mẹ́jọ. Ó wá kó apá ọ̀tún ẹgbà tó gé sí mẹ́jọ tó gé sí mẹ́jọ. Òun ló wá ṣí kalẹ̀ nínú agbada tó fi jó. Tapá ọ̀tún. Tọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún rẹ òun ló ṣí kalẹ̀ nínú agbada. Ó wá lọ wá eku asínrín 16 tó jẹ́ tútù gbèdègbèdè. Nítorí pé èyí tó ti gbẹ wọ́n máa ń kó fún rẹ̀. Ara nǹkan tó fi ń dàbẹ́ ni pé oògùn èépé ń gbà mẹ́nu tẹ́lẹ̀ mi fi ní òun ṣoògùn oògùn ọ̀jẹ̀. Ó lọ wá asínrín tútù tí fún rẹ̀ pé tí ń bẹ ń bẹ. Tá a bá fẹ́ ṣe á ti sọ fún wọn kalẹ̀ nínú ọjà. Ẹni tó ní méjì ẹni tó ní mẹ́ta. Bí wọ́n bá ti ń kó dé láàárọ̀ báyìí á sáré kó.
aṣírin 16 tó ní fún tí wọn ò kó fún rẹ̀ tó jẹ́ tútù, ó lọ wá ọ̀gà ààyè 16, ó lọ wá ọ̀pọ̀lọ́ 16, ó lọ wá atare 16. Aṣírin tútù tí wọn ò kó fún rẹ̀, ọ̀gà ààyè 16, ọ̀pọ̀lọ́ ààyè 16, atare gbígbẹ 16, ó wá kó sí. Tó bá wá kó sí, ó wá lọ wá ewé àjẹ́ ọ̀bàlé. Ewé àjẹ́ ọ̀bàlé ní gbígbẹ rẹ̀ ní fẹ́ni tó bá ti dá gbígbẹ rẹ̀ mọ̀, ṣùgbọ́n tútù rẹ̀ dáa tá a bá fẹ́ ṣiṣẹ́ yìí. Bá a bá ṣèrí tútù náà lè lo gbígbẹ, iṣẹ́ kan náà ni, ṣùgbọ́n tútù rẹ̀ dáa, òun ni mo sábà máa ń lò tí bá fẹ́ ṣe fún èèyàn. Òun ni màá wá lọ ṣe kíni, òun ni màá lọ já ara kó díẹ̀ lé lórí. Ewé kan bẹ tán pè ní ewé má fọwọ́ kan mọ̀ mí, ìjó ni ọba mi jó. Dádì, ewé yẹn má fọwọ́ kàn mí lọ́mọ, òun lọ́ wà á lọ wá, ó máa ń lẹ́gun la báyìí. Ó la pélé yìí ti gbẹ àlè rí náà rí dáadáa. Ṣé rí ó ní àlè rí náà rí dáadáa, a kò díẹ̀ lé lórí. Ewé má fọwọ́ kàn mí lọ́mọ ni. Tàbá wá pé ewé má fọwọ́ kàn mí lọ́mọ wọn díẹ̀ lé. Ṣé wá rí awọ ọ̀gá lata apá òsì yòókù. Ṣé mọ̀ pé a ti fi apá ọ̀tún tẹ́lẹ̀. In tí ò jẹ́ ká lè dramatize ká mọ́ jó bá a ṣe ń ṣe ni wípé Facebook òfin wọn ti lé. Làáfíà àfẹ́dè ọ̀pọ̀lọpọ̀ láti display many things ní online. A ti fi tapá ọ̀tún lélẹ̀, a ti wá aṣírin tútù, a ti kó sí ọ̀gà ààyè, a kó sí ọ̀pọ̀lọ́ ààyè, a kó sí atare 16 tó tóbi dáadáa, a kó sí ewé àjẹ́ ọ̀bàlé, a fi díẹ̀ sí, ewé má fọwọ́ kàn mí lọ́mọ, a fi díẹ̀ sí. A wá tapá òsì tó kù, a wá ara tó tí ó bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ nínú agbada, a wá jó. Ṣé tá bá wá ti ń jó kìí ṣe sẹ́dá pé mo lọ mọ bọ̀ ẹ máa sí ara. A filẹ̀ tí ó jọ fẹ́ jó tá bá tiẹ̀ sí kọ́mọ́ ju ẹ̀kan àbẹ́ ẹ̀ méjì lọ. Torí pé ṣé àwọn àgbàlagbà ó ṣòro rọ́lù bákan bákan. Tá a bá sì ń jóṣẹ́ yìí lọ́wọ́, a gbọ́dọ̀ ta epo yí káàrò tá pé epo ọmọ rin. Tá bá ń jó ń gbà mí a lè ro rágólèsì bí epo 3 4. Bá a bá ti ń jó, a bá ti ń lọ tá ń bọ̀ nídìí rẹ̀ tá ń koná, láà máa da epo yẹn yí ká àrò tá a fi ń jó tí ó máa rin sẹ̀kẹ̀, tí ó máa rin sẹ̀kẹ̀. A sì gbé ọtí kalẹ̀ sí díẹ̀. Gbogbo àlejò tí bá ti ń dé wọ́n mọ̀ bá ọmọ ọtí yẹn, ẹni tí ọ̀sẹ̀ gọ́ kọ́ọ̀bù kan mu, ẹni tí ọ̀sẹ̀ méjì mu, nítorí wípé ń tọrọ mọ́ iṣẹ́ yẹn nìyẹn. Ṣé rí tá bá wá jóṣẹ́ yìí tán, a sì gbọ́dọ̀ so orúkọ mọ́lẹ̀, orúkọ dúdú. Òfin Facebook ni. Tí ò bá sófin Facebook ni, ó yẹ ká display gbogbo ẹ̀ bá ṣe jó. Orúkọ dúdú a so mọ́lẹ̀ ń di rẹ̀. Sórí tó ò bá so mọ́lẹ̀ ń di rẹ̀, kì í dáa tó ó ṣeé ṣe kọ́ mọ́ ọmọ ẹ̀jẹ̀ rẹ níṣẹ́ yẹn. Ó rí pé màá tó bá fi jóṣẹ́ yẹn tán, ó rí pé ojú ẹranko yẹn, ojú orúkọ tó so mọ́lẹ̀ yẹn, ojú rẹ̀ ó yí padà. Nítorí pé iṣẹ́ yẹn ó máa fa ẹ̀jẹ̀ orúkọ dúdú yẹn mu. Tó bá wá jó tán tó sọ̀kalẹ̀ tó lọ tán, ó wá rọ́ sínú atọ́. Tó bá rọ́ sínú atọ́ tán, ó wá dú ẹran yẹn sí ara atọ́ yẹn. Ṣé rí tí ò lè jẹ́ ká dú, ká mọ́ tí yẹn bá bẹ̀ mí nísìnyí, kò rọrùn láti gbérú ẹ̀rẹ́, a wá dú ẹ̀jẹ̀ sí ara atọ́ láì ṣe pé wá gbéṣẹ́ rẹ fún ara rẹ. Ní tú sí tí bá tiẹ̀ dú sí ara atọ́ yẹn, màá wá daṣẹ́ yẹn kúrò nínú atọ́ yẹn, màá dà sínú atọ́ mi, òun ni màá fi gbé ránṣẹ́ sí ẹni yẹn. Nítorí pé ayé ti da ayé ẹlẹgẹ́, ọ̀tọ̀ níbi tẹ́lómi ó tú sí, àní ṣìṣe o, àní ṣàwo ṣe di wàhálà o. Ara àwọn ẹ̀kọ́ ayé táwa ń lò ní tó fi dàbí ẹni pé gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ. Ó dú orúkọ yẹn sí, tàbá wá fẹ́ gbé fún yẹn tí ó gbé travel bá fẹ́ báyẹn fi ránṣẹ́, a wà á da iṣẹ́ yẹn kúrò nínú atọ́ yẹn, àti bọ́ tó bá ti lo bí 1 hour nínú ẹ̀, ó ti ṣẹ́ tá a fẹ́ kó ṣe. A wà á da iṣẹ́ yẹn kúrò nínú atọ́ yẹn, a dà sínú atọ́ mi, a wà gbé fẹ́ nìyẹn. Ìwà lámọ̀ táìmù lámọ̀ ló alẹ́ ni. So wá rí inú àwo òpèsè báyìí láti lo iṣẹ́ yìí. Ó lọ ra ògèrè epo. Inú ògèrè epo lọ́mọ bù sínú àwo yìí. Ibẹ̀ ló ti máa la lálẹ́. Nínú àwo òpèsè báyìí ló ti máa lò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ìgbà tó bá fi lò láàrin ọjọ́ mélòó kan, ó dúpẹ́ fọ́lọ́run, wọ́n náà ó rí nǹkan tó mọ̀ pé nítòótọ́ iṣẹ́ ló ń lò yìí. Ara àwọn ọ̀mùlẹ̀ tó kàǹkà ní
bí wọn náà bá ṣe bó bá ṣe kà ó ṣe mọ̀ pé iṣẹ́ ni ẹni tó bá ti dáṣẹ́ mọ̀ béèyàn bá ti ń sọ̀rọ̀ ọṣẹ́ yóò ti mọ̀ pé ẹni ìdáṣẹ́ mọ̀ ẹni ìmọ̀ tí ń sọ bó ṣe rí nu ara àwọn mọ̀lẹ̀ tó dànù. Àwọn nǹkan míì ń bẹ lórí YouTube mi tẹ̀lé má bá pàdé lórí Facebook, ẹ subscribe sórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Àǹfààní ń bẹ lórí TikTok mi náà Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited, bẹ́ẹ̀ ni ní Facebook tá a wà yìí náà. Ẹ wá like, ẹ share, ẹ comment. Facebook yìí náà Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited, ẹ share rẹ̀. Ẹ má gbàgbé pé Ìlọrin ni mo wà. Anywhere tẹ́ bá ti sọ̀kalẹ̀, tẹ́ bá ti ń bọ̀ wá sọ́dọ̀ mi, ó pè mí ò pè mí, kò sígbà tí mi ò sí nílé. Ìwọ kan sọ pé sáà lọ́dọ̀ Fágbénró lọ́rin. Tó bá ti sọ̀kalẹ̀ anywhere, sọ pé ilé Agbo Ọba ló ń lọ. Wá sọ fọ́lọ́kadà yẹn pé ilé epo Ibrolac l'Agbo Ọba ló ń lọ. Ilé epo Ibrolac l'Agbo Ọba. Tó bá ti dé ilé epo Ibrolac l'Agbo Ọba, Agbo Ọba, béèrè junction Olú guest house. Tó bá ti dé ilé epo yẹn, ilé epo sí junction Olú guest house yẹn dédé òpónà méjì ni. Tó bá ti wá dé junction Olú guest house yẹn, wàá rí signboard mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Fọganáísà kan náà wà níbi tí signboard mi wà yẹn. Orúkọ fọgá yẹn ni Alhaji Hasan Ọmọẹdẹ. Níbi junction yẹn lọ́dọ̀ fọgá yẹn, ẹ̀yẹn béèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé. Nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Àní fàìsàn ló gbá o, ayẹwo ò ní dàrú o, àní nákàtà tó rí míì, àní dẹni àná. Ọdún yìí tó ti parí o, 2025 tó ti parí o, 2026 là ń wò lọ́nkàn yìí. Ṣé bó o ṣe dákẹ́ tó o fi lo 2025 náà tí ò fẹ́ nítumọ̀ tó o lè sọ pé ẹyin tó mú jáde lọ́dún yìí ní ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe tó ń lọ ọdún tí ń bọ̀. Ìyẹn máa múra alẹ́ dọ́dún mẹ́rin wú àwọn iṣẹ́ báyà ara àwọn iṣẹ́ tí yẹn ń ṣe ni tó ra máa lò wẹ́rẹ́wẹ́rẹ́. Wú àwọn iṣẹ́ tí yẹn máa ń lò tí yẹn máa ń ṣe crossover night, crossover láti ọdún kan bọ́ sínú ọdún míì téèyàn ó dẹ̀ máa rí nǹkan ṣe, ó máa rí lẹ́kọ́, ó máa rọ́kọ́rà, ó máa rí lẹ́rà, ó máa ṣe dáadáa, gbogbo ohun tó bá dáwọ́lé yóò sì máa ṣe é ṣe. Ẹ má jà á sùn. Béèyàn bá ti sùn kò ní sùn, béèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Gbogbo ọmọ ológo yìí sùn, gbogbo ọmọ ológo tí ó jẹ èèyàn wọn yìí sùn. Ọ̀rọ̀ sítí ni o. Gbogbo ọmọ ológo tí ń ga tí ó ga kò ní sùn. Ẹ bá lọ gbogbo àwọn tó jẹ èèyàn nú ayé, bá ààrẹ wá ṣe wà wọn nísìn kì í sùn. Kí ni òjò sùn? Bó ológo rẹ̀ ò ṣe ní bàjẹ́, bó nìkan ò ṣe ní bàjẹ́ mọ́ lọ́wọ́. Ara nǹkan tí wọ́n máa ń sáré nù. Ó kù sí wọn náà lọ́wọ́ o. Ọṣẹ ajé ń bẹ tí ń ta 500,000 wọ́n yìí náà. Ò ní lo ọṣẹ ajé yẹn kọ́ mọ́ dúpẹ́ fọlọ́run. 500,000 ni wọ́n yìí náà. Ọṣẹ ajé yẹn ọ̀kálé ọ̀káko oògùn ni. Àwọn ọṣẹ kéékèèké ń bẹ tí ń ta 50,000. Ọṣẹ Edward tí mo sọ lórúkọ bàbá mi 50,000 ni. Ọṣẹ ajẹ́gùn ń bẹ 50,000. Ọṣẹ atúndè ń bẹ 50,000. Ọṣẹ atúndè ń bẹ 50,000. Tó o bá ti rówó sógun la wọ́n náà lè ra yẹn. Má jà á sùn, bí yóò bá ti sùn yóò máa tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ like, ẹ share, ẹ comment. Ire o, ire gbàngbà.